ló fi tọ́ ká ṣe bó ti tọ́ ká ṣe bó ti yẹ kan fífẹ́ lẹ́sìn torí ìpele ayé ilé ayé ó tó nǹkan àfọwọ́bá filẹ̀ ṣàníléra ayé jẹ́ gbogbo èèyàn tó múlé ayé tó wálé ayé kókókókókókókókó máyà Àkànbí Adé tó ń jẹ́ Fẹ́lẹ́sìn bíi pé wọn ò ní rọrùn ẹ wí fún wọn wípé bá a bá la ayé tán ibi kan tún ń bẹ tá a tún máa re tó julé ayé lọ ibi tá a máa wà kánrin kése torí ipá àwa fi ilé ayé yìí àwa fi ṣàtìpó ní Àkànbí Fẹ́lẹ́sìn mi ò máa ní fowó ṣe ọ̀run ṣáà nílé awálẹ̀ ayé yìí ṣe láwọ̀ ànájà ọkọ̀ èrò ṣàlàyé ẹ̀dá kò sẹ́ni máa ju sáyé ńgbà tó ti jẹ́ pé Muhammad sallallahu wa sálámọ̀ ọmọ Abdullahi òjíṣẹ́ ńlá ọ̀rẹ́ aláwùsá ti mi ọmọ Aminatu ọkọ Àdíjàtù Kúbúrà bàbá Fatimata tí ò ti gbélé ayé yìí Àkànbí Adé tó ń jẹ́ Fẹ́lẹ́sìn mi kò filé ayé ṣàwá lọ Jésù Kristi gan ọmọ Jósẹ́fù gbẹ̀nàgbẹ̀nà ọmọ Mary Maria wúndíá ẹni tá a bí pẹ̀lú oyún ẹ̀mí mímọ́ alayhi salatu wasalamu ànábì Ìsá tí gbogbo kristẹni ń pè ní Jésù níwọ̀n ìgbà tí ò ti filé ayé yìí kó fi ṣàwá lọ bó ṣe jómọ lójú Ẹlẹ́dùmarè ọba tó Fẹ́lẹ́sìn mi ikú má pa o sẹ́ni máa wálé ayé tí ó ní ìrọ̀rùn tó fi tọ́ka ṣayé jẹ́jẹ́ èèyàn kan lówó ṣùnṣùn ó wo ohun tí ó fúnra rẹ̀ gẹ́gẹ́ bí orúkọ o Àkànbí Adé Fẹ́lẹ́sìn mi kò bá mọ̀ o ó ní bí n ti láyé ayé gangan ayé tí ó tó nǹkan ayé tá a kà kò kún wọ́ o àdá sílẹ̀ ó ṣẹ́kù sílẹ̀ rẹ̀ pẹ́tẹ́ ilé ayé ayé asán afọwọ́bá fi ilẹ̀ ní o ẹ̀ṣayé jẹ́jẹ́ gbogbo mútu mú wa gbogbo èèyàn tẹ́lẹ́dùmarè ọba kólé ayé lé lọ́wọ́ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní kà á ó yẹ ni tó rí jẹ tó rí mu o tó tún jẹ tó jẹ kíní ọ̀hún ṣẹ́kù ìwọ náà wà nínú àwọn tẹ́lẹ́dùmarè mi láyé ọba rẹ tó kólé ayé lé lọ́wọ́ ìwọ tó lágbára tó bá wà ní ipò kan tó jẹ́ gbogbo ohun tó bá ti fẹ́ tó bá ti pa láṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ kò sẹ́ni tó máa yé wọn òun padà o Àkànbí Adé tó ń jẹ́ Fẹ́lẹ́sìn mi ó wà nínú àwọn tẹ́lẹ́dùmarè tó kólé ayé lé lọ́wọ́ má wàá fi lé ayé yìí gbogbo agbára gbogbo àṣẹ owó yìí má fi làwọn èèyàn tí ò ní lára Àkànbí Fẹ́lẹ́sìn mi kẹ́ ṣe dùnìyàn bó ti yẹ torí pé kíni tá a bá fi lé ayé sílẹ̀ ọ̀run ṣáà nílé awálé ayé yìí àwa nájà ni ohun ajọláwáyé Àkànbí Adé Fẹ́lẹ́sìn mi ọ̀run ṣáà nílé gbogbo wa la máa jábọ̀ fẹ́lẹ́dùmarè ọba tó rán wa ní iṣẹ́ṣẹ́ gbogbo bá a ṣe lólé ayé ọ̀hún ń tẹ́lẹ́dùmarè ọba fi fún ní kálukú pé kó wá lò láyé agbára tó o ní ipò àṣẹ tó o wà o àwọn tó ń ṣọ̀gálé lórí Àkànbí Adé Fẹ́lẹ́sìn mi bàbá mi máa béèrè wọn bó ṣe ṣọ̀gálé wọn lórí sí àwọn tó ń kó jẹ gbogbo olùṣọ́ àgùntàn ẹ̀yin àfáà lèmọ́mù ní mọ́ṣáláṣí àwọn jọmọ́ ṣe é kó wọn lúgbó ni o Àkànbí Adé Fẹ́lẹ́sìn mi àbẹ́ kó wọn so ìjú ọ̀nà tó jẹ́ tọ́ Ọlọ́run ọba ẹ̀yin olùṣọ́ ní ṣọ́ọ̀ṣì ẹ̀yin pásítọ̀ ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ̀yin tẹ́ ẹ já síwájú nínú ẹ̀sìn Àkànbí Adé Fẹ́lẹ́sìn mi gbogbo àwọn àgùntàn tá a kó sí yín lábẹ́ tá a ní ẹ̀rí dájẹ́ o ṣe dá wọn sójú ọ̀nà bí ṣe lè dá wọn lógbó ọba bí lèrè bó bá dé ìjọ kẹ́yìn o bó dínà bó dọjọ́ àgbéǹde o ló fi tọ́ka ṣayé jẹ́jẹ́ ká ṣe pẹ̀lẹ́ kùtù káyọ̀ lè yẹ wá
kọ̀run lè dára fún wa dúdú níyàn lọ o ìwọ olùgbọ́ mi. Torí pé kí ni, ta ló sọ pé kò sí ẹ̀san o? Ẹ̀san ń bẹ o. Ẹ̀san làkọ́bí Ẹlẹ́dùmarè, ìláyé sátì lókè mi, ìláyé ọba ńlá ọba rẹ, òun ṣálábí ìgbẹ̀yìn, ọba tó dá ayé. Torí pé kí ni, kíngínní nínú ọ̀rọ̀